ṣe báyìí ara mi dá bá ṣe báyìí tí n bá ṣe báyìí ara mi dá bá ṣe báyìí. ẹ kú ojúmọ́ ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa lórí ìkànnì àràmúdárawà lónìí lórí ètò wa má gbàgbé ilé òun náà ni a tún gbé àkọ́tún ètò wa fún yín àlejò mi pàtàkì ní ọjọ́ tòní ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn wa. Adétòkunbọ̀ Omíṣore. Ọ̀gbẹ́ni Adétòkunbọ̀ Omíṣore ìbéèrè méje lẹ máa dáhùn tẹ́ ẹ bá ti yí koto ìbéèrè tó bá yọ lójú ọpọ́n ẹ sọ fún mi màá fi ìbéèrè ṣọwọ́ sí yín ẹ sì fún wa ní ìdáhùn tẹ́ bá ti dáhùn méje ẹ gba ẹ̀bùn wa ẹ máa lọ bó bá dẹ̀ jẹ́ pé bákan náà ni a fún yín ní ẹ̀bùn ẹgbà má bínú ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. oyin ń bọ̀ adùn gbọ̀ngàn ìbéèrè wo. ìbéèrè kínní ìbéèrè kínní kí ni à ń pè length ní èdè Yorùbá. Length ṣé àwẹ̀. Length L-E-N-G-T-H ní èdè Yorùbá. Ó kù ìṣẹ́jú àyá mẹ́rin. Tẹ́ ẹ̀ bá ti mọ̀ ẹ́ sọ pé kó lọ. Ṣé kó lọ? Kó lọ. Kó lọ. Ogun. Ó kù ìṣẹ́jú àyá kan. Ẹ mọ̀. Kó lọ. Ó ti lọ. Ó ti lọ. Ẹ sọ pé ó ti lọ. Ó ti lọ. Ó ti lọ. Ìró. Ìró. Ìró là ń pè length ní Yorùbá. Ó yẹ yí koto. Ìró length. Bẹ́ẹ̀ni. Ìbéèrè kẹta. Ìbéèrè kẹta. Báwo ni a ṣe ń pe íńtánẹ́ẹ̀tì ní èdè Yorùbá? Ẹ̀rọ ayárabíàṣá. Ẹ̀rọ ayárabíàṣá. Ẹ̀rọ ayárabíàṣá. Ẹ gbà ó. Ẹ tún gbìyànjú. Ẹ gbìyànjú. Ó kù ìṣẹ́jú àyá bíi mẹ́ta. Ẹ̀rọ. Ṣé kó lọ? Ó ń lọ o. Ẹ jẹ́ kó lọ. Ó ti lọ. Ẹ̀rọ ayélujára. Ẹ̀rọ ayélujára. Ó yá ẹ mú béèrè kẹta. Kẹsàn-án. Ìbéèrè kẹsàn-án. Ìbéèrè kẹsàn-án. Ìbéèrè kẹsàn-án. Ẹ sọ pé òní yóò sàn mí sówó. Òní yóò sàn mí sówó. Ẹ sọ pé òní yóò sàn mí sówó. Òní yóò sàn mí sówó. Àlọ́ o. Àlọ́. Àlọ́ o. Àlọ́. Abániwí lódìlódì kì í bá ọmọdé wí ṣùgbọ́n àgbà ní kàn níkò. Abániwí lódìlódì kì í bá ọmọdé wí àgbà ló máa ń kàn níkò. Kí ni o? Ọgbọ́n. Ọgbọ́n ni. Ọgbọ́n. Ọgbọ́n. Ẹni ọgbọ́n pa ló pọ̀ ẹni àìgbọ́n pa ò tó nǹkan. Ọgbọ́n. Ó yẹ tún gbìyànjú ẹ gbìyànjú ẹ gbìyànjú ó ń lọ ó kù ìṣẹ́jú àyá bíi mẹ́ta. Abániwí lódìlódì kì í bá ọmọdé wí ṣùgbọ́n àgbà ló máa ń kàn níkò. Ikú. Ikú. Ẹ ṣí o. Ó ń lọ o. Ó ń lọ o. Ó ti lọ. Ó ti lọ. Ẹ mú béèrè kẹrin. Ẹ mú béèrè kẹrin. This is serious. Yìí ga o. Ìkẹsàn-án náà ló ṣe. Ẹ̀tún kò tó yí. Ẹ̀tún kò tó yí. Ìbéèrè kẹrin lẹ fẹ́ mú yìí o. Ìkẹjọ. Ìbéèrè kẹjọ. Parí òwe yìí. Gbogbo igi ń bẹ nígbó.
Gbogbo igi ń bẹ ní igbó. Gbogbo igi ń bẹ nígbó. Tìjímèrè ni something. Gbogbo igi ń bẹ nígbó. I know Tìjímèrè something, I don't know. Ẹ má gbàgbé ilé. Ìparí ẹ̀ ní kúkúrú. Ṣé kó lọ? Ó ti lọ. Ìbéèrè karùn-ún mà nìyẹn. Gbogbo igi ń bẹ nígbó. Àwọn question yìí o. Ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀du. Igi ọmọ la fi máa ń gbẹ́lù. Igi ọmọ yẹn gan, àwọn yẹn ẹ̀sà àwọn tó wà lẹ́kọ̀ọ́ gan lè máa rántí àwọn. Gbogbo igi ń bẹ nígbó ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀du. Àwọn tó wà lẹ́kọ̀ọ́ gan lè máa rántí. Ó yá, ẹ mú béèrè kẹfà. Jeez. Ìbéèrè kẹfà. Ìbéèrè kẹfà. No. Ó dà pé tí mú kẹta lẹ́ẹ̀kan, ẹ tún kó tó yí, ẹ tún kó tó yí. Ẹ tún kó tó yí. Kẹfà. Ìbéèrè kẹfà. Òun náà ìkẹfà náà lẹ tún mú kẹfà. Ẹ mọ̀ tẹ́ o. Kí ni à ń pè 284 ní òǹkà Yorùbá? Kí ni à ń pè 284 ní òǹkà Yorùbá? 284. 284 ní òǹkà Yorùbá. Kí ni à ń pè é? Ẹ jẹ́ kó lọ. Kí n jẹ́ ó lọ. Ó yá ìbéèrè tó kẹ́yìn. 284 ọ̀nà méjì la lè pè. A lè pè ní ọ̀rìnlénígba ó lé mẹ́rin, ọ̀rìn ogún mẹ́rin. Èmi ò mọ̀ yẹn. That is 80. Igba is 200. The other one. 280 ó wá lé mẹ́rin, ọ̀rìnlénígba ó lé mẹ́rin. Tàbí ká sọ wípé okòó-dín-ní-ọ̀ọ́dúnrún ó dín mẹ́fà. Okòó òun ni 20. Ó dín ní ọ̀ọ́dúnrún ó jẹ́ 280. Okòó-dín-ní-300 is 280. Ó wá dín mẹ́fà. You're serious. Ó yá ìbéèrè tó kẹ́yìn. Ìbéèrè kínní. Ṣé ẹ ti mọ̀ bẹ́ẹ̀ tí mu? Mo ti mọ̀. Ẹ ti mọ̀ yẹ ẹ tún kó tó yí. Karùn-ún. Ìbéèrè karùn-ún. Láàárín àwọn Yorùbá káàkiri àgbáńlá ayé, Bẹ́ẹ̀ni. ibo ni Agúnbàjẹ́ gbé odó rẹ̀ sí? Tán bá sọ pé Agúnbàjẹ́, ibo ló máa ń gbé odó ẹ̀ sí? Oǹdó ló ti gúnyán. Èmi náà gbà bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀, Oǹdó náà ti ń gúnyán. Oǹdó ló ti ń gúnyán. Àwọn Èkìtì náà máa ń jẹyán o. Àwọn Èdó àti Èkìtì ló ń gúnyán. Àwọn Èkìtì máa ń jẹyán. Àwọn ló ń gúnyán, so Agúnbàjẹ́ yẹn. Agúnbàjẹ́ ibo ló gbódò tiẹ̀ sí? Tẹ́sán ní fi kanra Agúnbàjẹ́. I don't remember. Mi ò rántí mọ́. Mi ò mọ̀. Ẹ rántí? Àwọn kìíní yẹn mi ò tiẹ̀ mọ̀ ni. Ẹ mọ̀, ẹ ti súnmọ́. Wọ́n fi kọrin lóòótọ́. Agúnbàjẹ́ o. Mi ò wá. Ṣé kó lọ? Ẹ jẹ́ kó lọ. Ó lọ páfe, ó ti lọ. Ẹnu ni Agúnbàjẹ́ gbódó sí. Wọ́n ní Agúnbàjẹ́ ò lódó, ẹnu lásán lódó wọn. Agúnbàjẹ́ ò lódó, ẹnu lásán lódó wọn. Sir, these are deep Yoruba. Àwọn eléyìí Yoruba yìí wọ́n deep sir. Gbogbo eléyìí náà a fi ń ṣíra wa létí, a fi ń ránra wa létí ni. Yeah. Of course. Gẹ́gẹ́ mo ìsọ̀lẹ̀ ẹ̀kan. Ẹ ṣé gan sir. A ní ẹ̀bùn gbà má bínú. Ẹ ṣé tá gan a sir. fún yín. Tẹ́ ẹ bá ti fẹ́ browse, ẹ fi mouse yín sórí ẹ̀, mouse pad nìyẹn. Ẹ ṣé gan sir. Ọlọ́run á túbọ̀ ràn gbogbo wa lọ́wọ́. God bless Ẹ you. má jẹ́ àgbàgbé lé o. Yes sir. Yorùbá lédè, Yorùbá láṣà, Yorùbá lónìṣe, Ẹ ṣé gan sir. tiwantiwa. Ẹ ṣé.
ẹ kú ojúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa èèyàn wa lórí ètò wa ètò yìí má gbàgbé ilé níbi tí a ó ti máa fi ìbéèrè ṣọwọ́ sí àwọn ènìyàn láti lè mú kí èdè abínibí tiwa èdè Yorùbá tá à ń gbé lárugẹ nípa ti àṣà ti èdè àti àwọn ẹwà èdè àti ìṣe Yorùbá. Lónìí lórí ètò yìí mo ní àlejò pàtàkì, ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn wa. Orúkọ mi ni Ọlánrewájú Olúdé. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Àdúpẹ́ sà. Lórí ètò yìí bí a ṣe máa ń ṣe ni wípé a ó fún yín ní ìbéèrè 7 péré. Ẹ yí koto tẹ́ bá ti fọ́ tẹkíní, ẹ yí koto. Ìbéèrè tí ó bá ti yọ lójú ọpọ́n ẹ sọ fún mi, èmi á wá ka ìbéèrè sí. Tẹ́ bá ti gba ìbéèrè 7, a ní ẹ̀bùn láti sọ wípé kẹ́ ẹ máa mú lọlé. Àmọ́ tẹ́ ẹ bá ṣe díẹ̀ tẹ́ ẹ fìdí bó ti wùn kó rí ẹ̀ ní lọ lọ́wọ́ òfo. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ó yá ẹ yí koto. Ìbéèrè wo lẹ mú? Ìbéèrè yìí. Ìbéèrè 4. Ìbéèrè 4. Ìbéèrè 4 ó lọ báyìí pé kí ni à ń pè ní ọmọ owú? Kí ni à ń pè ní ọmọ owú ní ilẹ̀ Yorùbá? Ẹ ní ìṣẹ́jú àyá 10 láti dáhùn. Ohun tí àwọn goldsmith máa ń fi ṣe irin. Kí ló ń jẹ́ goldsmith? Kí là ń pè ní ọmọ owú? Àwọn kí ló ń pè goldsmith ní Yorùbá náà o? Ẹ̀yin ọ̀dà kí wọ́n fi máa ń ṣe? Wọ́n máa fi bend irin. Wọ́n máa fi fẹ́ wọ́n máa fi. Ẹ jẹ́ ń sọ goldsmith kí náà ń pè ní Yorùbá? Ìyẹn lẹ lè gba ìbéèrè yẹn tán pátápátá. Ṣé kí n ràn yín lọ́wọ́? Bẹ́ẹ̀ ni sà. Alágbẹ̀dẹ. Alágbẹ̀dẹ. Kí lẹ ọmọ owú? Ọmọ owú ni irin tán fi ń lu irin. Irin tán fi ń rọ irin. Tí wọ́n fi ń ṣe kí ni? Tán fi ń rọ irin. Wọ́n fi ń rọ irin. Bẹ́ẹ̀ ni. Ṣó dá yín lójú pé wọ́n fi ń rọ irin ni? Bẹ́ẹ̀ ni sà. Ṣó dá yín lójú pé wọ́n fi ń rọ irin ni? Bẹ́ẹ̀ ni sà. Ẹ súnmọ́ ẹ tí ìgbà tán o. Ẹ kẹ̀ ti sọ lẹ́ẹ̀kan. Ọmọ owú. Òun ni irin kékeré tí alágbẹ̀dẹ máa fi ń lu irin. Tí wọ́n fi ń lu irin. Tí wọ́n fi ń lu irin. Àwọn yẹn kẹ́ lè fún mi ní ẹ̀sà. Ó dáa mo fún yín. Ẹ ti gbà béèrè kan nínú ìbéèrè yín. Ó yá yí koto. Ìbéèrè kejì sọ wípé parí òwe yìí. Ojú tó máa bá ní talẹ́. Kì í tààrọ̀ ṣèpin. Kì í tààrọ̀ ṣèpin. Bẹ́ẹ̀ ni. Ojú tó máa bá ní talẹ́ kì í ti àárọ̀ ṣe ìpín. Ó yá ẹ yí koto. Ìbéèrè 4. Òun lẹ ti dáhùn lẹ́ẹ̀kan, ẹ tún yí. Ìbéèrè kẹfà. Kí ni à ń pè 284 ní òǹkà Yorùbá? 284 ní òǹkà Yorùbá. Mi mọ̀ sà. Ẹ mọ̀? 284 òun là ń pè ní okòó-dín-ní-ọ̀ọ́dúnrún ó dín 6.
okòó òun ni 20 ó dín ní ọ̀ọ́dúnrún ní 300 20 yẹn wá dín mẹ́fà okòó dín ní ọ̀ọ́dúnrún ó dín mẹ́fà 284 ẹ ti ṣe ìkan nínú mẹ́ta ó yá ẹ yí koto. ìbéèrè karùn-ún. ìbéèrè karùn-ún. Káàkiri àgbáńlá ayé láàrin àwọn Yorùbá ibo ni Agúnbàjẹ́ gbé odó rẹ̀ sí? Káàkiri àgbáńlá ayé láàrin àwọn Yorùbá ibo ni Agúnbàjẹ́ gbé odó rẹ̀ sí? mi ò rántí. Ẹ mọ̀? mi ò rántí. Ẹ mọ̀ àbẹ́ ìrántí? mi ò mọ̀. Ẹ mọ̀? Ṣé kó máa lọ? kó máa lọ sà. Ó ti lọ. Ẹ sọ pé ó ti lọ. ó ti lọ. Ẹ sọ pé ó ti lọ lẹ́ẹ̀kan sí. ó ti lọ. Ẹ ti ṣi méjì nínú mẹ́rin. Ibi tí Agúnbàjẹ́ gbé odó rẹ̀ sí ẹnu ni. Ẹnu. Ó yẹ yí koto. Nínú mẹ́rin ẹ gba méjì. Nínú mẹ́rin. ìbéèrè kejì. Ìbéèrè kejì ṣé ẹ ti dáhùn ẹ̀ lẹ́ẹ̀kan? lẹ́yìn kí mo ti dáhùn ìbéèrè kejì. mo ti dáhùn ìbéèrè kejì. Ó yá ẹ yí koto. ìbéèrè kejì kí ló ṣe yín? ìbéèrè karùn-ún mo ti dáhùn karùn-ún. Ẹ̀tún yìí. ìbéèrè kẹta. Ìbéèrè kẹta. Báwo ni a ṣe ń pe íńtánẹ́ẹ̀tì ní èdè Yorùbá? Báwo ni a ṣe ń pe íńtánẹ́ẹ̀tì ní èdè Yorùbá? Ẹni ìṣẹ́jú àyá mẹ́wàá. ẹ̀rọ ayélujára. Ẹgbàá ẹ̀rọ ayélujára. Ẹ̀rọ ayélujára. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ ayélujára. Ẹ ti gba mẹ́ta nínú mélòó? márùn-ún. Nínú márùn-ún. kẹrin. Ìbéèrè kìíní. Ní èdè Yorùbá báwo ni a ṣe ń pe length? Tí òyìnbó bá sọ pé length báwo ni a ṣe ń pè ní èdè Yorùbá? Ó sọ lọ́gbọ́n kọ́, ó ṣaṣiwèrè kọ́, ìṣẹ́jú àyá ń lọ o. Báwo la ṣe ń pe length? agùn. Agùn. Ó fẹ́ máa lọ o. Ó ń lọ tán. ìṣeré mọ́ lẹ́ǹtì o. Ṣé ẹ jẹ́ kí kinní yìí ó lọ báyìí? Ó rébété, ó ti lọ. oh my God. Ó ti lọ. Ìbéèrè tó kẹ́yìn. Ìbéèrè tó kẹ́yìn. kí ni lẹ́ǹtì sà? Ìró. 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 kẹta. Èyíkéyìí tó bá mú wá ẹ fi sílẹ̀. Ẹ jẹ́ n fún yín ní ìbéèrè kẹrin míì. Tí èèyàn bá sọ fún ẹnìkan pípé ó ti já ìfun inú ìyá rẹ̀ jẹ kí ni ó túmọ̀ sí? ó jọ ìyá rẹ̀. Ó jọ ìyá rẹ̀. Ẹ pàtẹ́wọ́ fúnra yín. Nínú gbogbo ìbéèrè ẹ gba mélòó? ó gba mẹ́rin. Ẹ gbìyànjú. Ẹ gbìyànjú. Torí pé ẹ̀yin ni ẹni àkọ́kọ́ tó máa gba mẹ́rin nínú àwọn ìbéèrè wa. Ẹ gba ẹ̀bùn yìí. àdínkù ẹ̀ sà. Wọ́n ní ó kéré mi ò lè fún èèyàn àgbà wọn ni ó kéré mi ò lè gbà
òun náà ń pè ní ìbẹ̀rẹ̀ ojú kòkòrò. bẹ́ẹ̀ ni sir. Ẹ ṣeun Thank you ẹ so ṣeun much, a sir. tún máa rí yín bá bẹ́ẹ̀ ni sir. Thank tí you, sir. níwòye àmọ̀dún a tún máa retí lórí ètò. àmín àdúgbò sir. Má gbàgbé ilé lẹ́tò ètò ní má gbàgbé ilé ìpàdé wa ó tún dọjọ́ míì ẹ ṣe púpọ̀. tí n bá ṣe báyìí ara mi dá tí n bá ṣe báyìí ara mi dá tí n bá ṣe báyìí.